ìpẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Ìlújẹ̀ṣà. Àkàndá ọ̀rọ̀ ló mi kí yín o. Oríkì Ìjẹ̀ṣà níyè. Ẹ̀yin lọmọ wá ọmọ ẹkùn. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì. Ọmọ agbódò poro ní mo yẹ. Díẹ̀ lóbì ń bá ní rọ̀ lókìtì ẹ̀fọn. Ọmọ wá olúyẹyẹ. Ìjẹ̀ṣà mọ́dù apanada. Ìjẹ̀ṣà ló gbé mi kì í sọ̀yọ́. Ọmọ òkèèkè lasọ wọn lóde ìgbàjọ. Ẹ̀gọ̀dọ̀ tiẹ̀ mi ńlasọ òde Ìjẹ̀ṣà. Mo mọ bí Àbẹ̀ní ti rẹ́gbà ọ̀dọ̀. Mo mọ bí Àbẹ̀ní ti rẹ́gbà rọ̀ wọ́n gógó. Èyí tó bá rí lọ́jà ni ọ̀rà fún mi wá. Kí n rí bá wọn fi jólóye. Ẹnìkan kì í jólóye kó dùnran bàbá mi. Ta ni ọ̀wà jólóye kó dùnran Àbẹ̀ní. Ọmọ agbódò poro ní mo yẹ. Òpé ni wọ́n kìran Basọ̀run. Òkìtìpẹ̀tẹ́ ni wọ́n kìran Ìjẹ̀ṣà. Òpé lẹ ti wá jẹ Basọ̀run. Ìtì ẹ̀fọ̀n lẹ ti wá gbẹ̀jẹ̀ ẹ̀gùn. Ẹ̀jẹ̀ ẹ̀gùn lẹ wá gbàlẹ̀ ìṣẹ́rí lọ lé mọ́. Ẹ̀jẹ̀ àrèlé lónìí. Máa dájọ́ òkú rira. Ìjẹ̀ṣà ó lè fìgbà gbogbo tóbi àwòrè lókìtì ẹ̀fọ̀n. Ọmọ kúkú ń dùkú ṣe wé gẹrugẹru. Ọ̀pọ̀ oògùn rúmọ́gàlè. Ìjẹ̀ṣà níbo ọlọ́pọ̀ oògùn. Àbẹ̀ní níbo lèké kò ní jẹ́. Olórí ẹni jẹ́ òjèwé lọ. Ọmọ ajá ewé kan ìjòkùn. Ọmọ ajá ewé kan ẹ̀dúró. Kò lè rí n fi sóbì nílé. Ọmọ olóbì kòkòrò gbàgbọ́. Ìjẹ̀ṣà òsùnré. Ẹni àtìní lẹni ọwá. Ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká. Ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Ìjẹ̀ṣà Àbẹ̀ní. Ẹ̀ka bí ẹ gbàgbé àpò. Ìjẹ̀ṣà lọmọ olóbì kan àjàsowó. Ẹni bá já kan ẹgbàá kan ni. Ẹni já méjì ẹgbàájì. Ẹni bá já mẹ́wàá ìlórúgí owó. Ìjẹ̀ṣà òrédè ìsáná. Ilé lẹ́rú ọwá ti múná roko. Ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́. Ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́. Ọmọ olóbì kan òbí kan. Èyí tó bá fẹ́ tẹni àwọ̀ sọ́dọ̀ ẹni. Èyí tí ò fẹ́ tẹni àwọ̀ síjù. Ẹranko kẹranko amúso ń jẹjẹ. Ẹni tí Ìjẹ̀ṣà ò bá kí kó béèrè lọ́wọ́ orí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ orí pé Ìjẹ̀ṣà kèmí. Ọmọ atẹ́ni gbógun ayaba. Ọmọ ògèdè ń gbé agbógun gbòòrò. Àti ti kọ́kọ́ lójú ogun. Àyànkóyànkún àgbà àgúdú. Akọ ẹ̀mọ́ ti polówó níjà. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jọ. Èdè Yorùbá dùn mọ́mọ́. Àṣà tó ń ẹnu Yorùbá dùn joyin lọ. Ìjà jọ gbé e lárugẹ. Torí òní kọ́. Torí ọ̀la àwọn ọmọ wa ni. A kì í dúbà fògùn sínú rọrùn. Ìdí nìyí tá a fi ní ká máa ránra wa létí ń gbà wúgbó. Ẹ jẹ́ á gbé oríkì àti èdè àtàṣà wa lárugẹ. Ọlọ́run ràn wá ṣe o. Ẹ láìkí péèjì mi lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹwà èdè Yorùbá TV. Akọ́mọlédè Yorùbá TV. Òwe Yorùbá TV. Oríkì Yorùbá TV. Kórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Àbẹ́ mọ oríkì orílẹ̀ yín jinlẹ̀. Tó bá sì jóríkì ìlú lẹ́yìn mọ̀ dáadáa. Ẹ wá fẹ́ kí Àkàndá ọba yín gbé jáde. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Àjò wa ṣe o.